Jésù ní bàbá tó ju bàbá lọ. Ọlọ́run mi, ìlú àlejò tí mo fi wọ̀. Ìwọ ní kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn. Ìwọ lórin tí mo ń kọ. Iná ayé ò jẹ́ kó dùn mí. Èyí ni mo ní tí mo lè mú wá o. Owó lẹ́ mo júbà ò bàbá. Ọlọ́run mi, Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi ríran. Ìwọ ní kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn. Ìwọ lórin tí mo ń kọ. Iná ayé ò jẹ́ ojú mi. Kí mo ní tí mo lè mú wá o. Mo wólẹ̀ mo yìn ọ́ bàbá Ọlọ́run mi. Jehová, you are the Most High. Jehovah, you are the Most High. Jehovah, you are the Most High. Jehovah, You are the Most High God. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run rẹ̀ ìmọ̀. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run rẹ̀ ìmọ̀. Ẹ̀yin ni ó Ọlọ́run Elédùmarè ọba ògo. Ẹ̀yin ni ó Ọlọ́run àrímáyẹ̀rùn alágbára. Ká tó dá ayé ẹ̀yin ti wà. Ká tó dá ọ̀run lẹ́tí ń jọba. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo bẹ̀rẹ̀ fún bàbá. Olúwa ẹ ṣé, mo bẹ̀rẹ̀ fún bàbá. Olúwa ẹ ṣé. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo gbé ọ̀gá o bàbá. Olúwa ẹ ṣé, mo gbé ọ̀gá o bàbá. Olúwa ẹ ṣé. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo bẹ̀rẹ̀ fún bàbá. Olúwa ẹ ṣé, mo bẹ̀rẹ̀ fún bàbá. Olúwa ẹ ṣé. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo gbé ọ̀gá o bàbá. Olúwa ẹ ṣé, mo gbé ọ̀gá o bàbá. Olúwa ẹ ṣé. Ògbógbò fọ́lẹ̀ mi, ògbógbò fọ́lẹ̀ mi, èmi aláìní ènìyàn ò wá gbogbo fọ́lẹ̀ mi, ó wá padà gbogbo fọ́lẹ̀ mi. Ògbógbò fọ́lẹ̀ mi, ògbógbò fọ́lẹ̀ mi, èmi aláìlè ní rárá, ó jẹ́ gbọ́gbà gbogbo fọ́lẹ̀ mi. Mi ò gbé ga Olúwa ọba ọ̀run, mi ò gbé ga. Mi ò gbé ga ní Olúwa ọba ọ̀run, mi ò gbé ga. Mi ò gbé ga Olúwa ọba ọ̀run,
gbéga. Ní ó gbéga, ní Olúwa ọba ọ̀run, ní ó gbéga. Wọ́n mi gbé bàbá ga. Ẹ gbéga, ẹ bá mi gbé Jésù, ẹ gbéga. Gbogbo tó bẹ̀ láyé lórí Olúwa. Gbogbo tó bẹ̀ láyé lórí Olúwa. Ìdìbò èyí ló kúkú wọn dúró. Ẹni tó fi ìjọba lórí ẹ̀kọ́ ẹ̀kọ́ pẹ̀lú pọ̀. Torí náà bójú bá fún bàbá. Gbogbo tó bẹ̀ láyé lórí Olúwa lógo. Gbogbo tó bẹ̀ láyé lórí Olúwa lógo. Ìdìbò yìí ó kúkú mọ́ dúró. Èmi tó fi ìjọba lórí wọn ó yẹ kó pẹ̀lú pọ̀. Lórí náà mójúbà fún bàbá rere. Come and show. Come and see. Come and show. Come and see. Come and see what the Lord has done. 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 Ọlọ́run sí èmi ò níwájú rẹ̀. Gbogbo èmi ò fẹ́ ní ilẹ̀. Títí láyé mi yóò máa yọ̀ ọ́ Jésù. Mo ní Olúwa dá wa. Ó dá mi sí èmi ò níwájú rẹ̀ o. Ó gbé mi ó èmi ò jẹ́ ní ilẹ̀ rẹ̀. Títí ayé mi ó máa yọ̀ ọ́ Jésù. Mo ní Olúwa dára. Ó dá mi lọ́wọ́ mi, ọ̀la mi ẹ̀kú ẹ̀ṣù. Jésù yẹ mọ́nà mi gbẹ̀tú lẹ́jọ́. Jésù yẹ mọ́lá mi, ọ̀la mi ẹ̀kú ẹ̀ṣù. Jésù yẹ mọ́nà mi gbẹ̀tú lẹ́jọ́. Gbẹ̀tú lẹ́jì, gbẹ̀ máa jì, gbẹ̀ mẹ́tẹ́jì, gbẹ̀ jẹ́jì, gbẹ̀ bọ́kẹ́jì, gbẹ̀ sàmẹ́jì, gbẹ̀ jì máa gbẹ̀tú lẹ́jọ́. Ògo ògo kárí ògo, aládé ògo máa wọlé. Ògo ògo kárí ògo, aládé ògo máa wọlé. Aládé ògo, aládé ògo, aládé ògo. Aládé ògo. Ó gbé ògo kárí ògo, aládé ògo máa wọlé. Ó gbé ògo kárí ògo, aládé ògo máa wọlé. Aládé ògo, aládé ògo. Aládé ògo, aládé ògo. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Èyí ni ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án ọdún fún mi láǹfààní láti lè wà níwájú rẹ̀. Pàápàá jùlọ láti lè yìn ọ́, láti lè dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Bàbá mo sọ wípé o ṣé fún gbogbo ara rere ìtọ́nfàyè mi dá ìtíwò tó fàyè mi dá ní ọ̀tún ní ojúmọ́ tó ní bàbá gbà wọ́n pé àti àdúrà ọpẹ́ rẹ̀ dá ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayé rẹ̀ yí bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣé wípé o tó fún mi ní àǹfààní láti lè wà níwájú rẹ̀ ní ọjọ́ tòní tí ń ṣe ọjọ́ kejì oṣù kẹsàn-án láti lè yìn ọ́, láti gbé orúkọ rẹ̀ ga, láti fọ pé ìyàtọ̀ fún orúkọ rẹ̀ àyè láti fẹ́ mímọ́ rẹ̀ hàn níwájú rẹ̀ nígbà gbogbo. Olúwa ọmọ ṣé o, ológo jùlọ ṣé àyè fún gbogbo ara rere ayọ̀ ọ̀tun rere èyí tí wọ́n tún ṣe nínú ayé mi ní ọ̀tun ní òwúrọ̀ yìí. Àyè mo sọ wípé o ṣé ó jẹ́ agbára àti ṣàṣepé àyè tí wọ́n tún ṣe ní ayé mi ní òní. Mo sọ pé ògo ni fún orúkọ rẹ̀ bàbá, ògo ni fún orúkọ rẹ̀ ọmọ. Àyùmọ̀ bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, ògo ni fún orúkọ rẹ̀.
gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ kú lárugẹ. Amen. À ń kà nínú ìwé Kíróníkà kìíní orí 16 ìyẹn 16 ẹsẹ̀ 19 dé 25 ìyẹn 19 dé 25. Mo bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí ẹ̀yin wà ní kíún níye, àní díẹ̀ ní kíún àti àtìpó nínú rẹ̀, wọ́n sì lọ láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè àti láti ìjọba kan dé ọ̀dọ̀ ènìyàn mìíràn. Òun kò jẹ́ kí ẹnìkan kí ó sin wọ́n ní ìwọ̀sí. Nítòótọ́ ó bá àwọn ọba wí nítorí wọn wípé ẹ má sì fi ọwọ́ kan ẹni òróró mi, ẹ má sì ṣe àwọn wòlíì mi ní ibi. Ẹ kọrin tuntun sí Olúwa gbogbo ayé. Ẹ má fi ìgbàlà rẹ̀ hàn láti ọjọ́ dé ọjọ́. Ẹ sọ̀rọ̀ ògo rẹ̀ nínú àwọn kèfèrí àti iṣẹ́ ìyanu rẹ̀ nínú gbogbo ènìyàn. Nítorí títóbi ni Olúwa, ó sì ní ìyìn gidigidi. Òun ni ó sì ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ. Amen. Ọlọ́run ló ṣe kí ni? Ló ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ. Gbogbo tá lè pè ní Ọlọ́run tí kìí ṣe Ọlọ́run, gbogbo tá lè pè ní alágbára tí kìí ṣe alágbára, èyí òwúkòwò kó jẹ́ Ọlọ́run ju gbogbo wọn lọ. A tún sọ fún wa wípé kí ni? Ó ní iyì gidigidi, bẹ́ẹ̀ ni títóbi rẹ̀ kò nákàwé. Ẹ wá gbọ́ ohun tí ń sọ fún wa ká lè bá mọ̀ pé ó yẹ láti yìn lóòótọ́ àti lódodo. Ó tọ́ sí mi láti yìn pẹ̀lú ijó àti ayọ̀, pẹ̀lú orin dídùn. Ó tọ́ sí ọ láti yìn pẹ̀lú ijó àti ayọ̀ àti orin àti inú dídùn pẹ̀lú aráyá. Òun nìyí. Nígbà yìí ó rán àwọn ènìyàn létí ibi tí wọ́n ti ń bọ̀, ibi tí wọ́n wà tẹ́lẹ̀ àti ìrìn àjò tí wọ́n rìn kó tó rí pé wọ́n dé ibi tí wọ́n dé. Ó jẹ́ kó di mímọ̀ fún ọ wípé tí ó bá ṣe òun kò lè ṣeéṣe fún ọ láti dé ibi tí wọ́n dé. Àwọn wo ni? Ìyẹn ni àwọn ọmọ Ísírẹ́lì. Ó ní nígbà tí ẹ̀yin wà ní kíún, ìyẹn ní pé nígbà tí wọ́n wà ní kékeré níye tí wọn ò tó nǹkan. Gẹ́gẹ́ bí èmi àti ẹ nígbà kan rí, a wà ní kékeré. Mo tún lè mú àkàwé lára mi dáadáa. Nígbà tí mo wà ní kékeré, bẹ̀rẹ̀ láti inú oyún títí tàbí bí mi, a tún bí mi tán títí tó fi di wípé ó tún fi tó àkókò rẹ̀ tí mo mọ̀ ọ̀tún tí mo mú òsì. So tá bá tún wá sọ nípa kí à ń sọ nípa ìtìláyé, tá bá ti mú nípa kékeré tí ìgbà tá ti lóyún tí tàbí bí wa tá tó fi dàgbà tán, ó tún sọ nípa àkókò tí ó jẹ́ wípé kí ni ẹnì kálukú wa a wà ní ìpele tó jẹ́ wípé àní kankan àjẹ́ kankan tí àwọn èèyàn tí wọ́n sí kí ni tí wọ́n nà ní wa tí wọ́n rí títí wa rò. Ó ní gbogbo àkókò yẹn òun Ọlọ́run ló sì wà pẹ̀lú wa. Gbogbo àkókò yẹn òun Ọlọ́run ló sì jẹ́ àtìlẹ́yìn àti agbára fún wa. Lẹ́yìn rẹ̀ ó sọ fún wa pé kí ni nígbà tí wọ́n sì lọ láti orílẹ̀-èdè kan dé orílẹ̀-èdè kan àti ìjọba kan dé ọ̀dọ̀ àwọn ènìyàn mìíràn. Tá bá kíyèsí eléyìí mo tún lè mú àkàwé dáadáa lára mi dáadáa. Ẹni pé nígbà tó jẹ́ àkókò kan tí gbogbo ẹ̀ ṣe kókó tí ìrójútó mọ́ ti ibì kan bọ́ sí ibì kan láti mọ wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ayé mi. Débi wípé kí ni mo lọ sí aláàrú rì níbi tí àwọn ọkọ̀ tírélà ti máa ń já èrò àwọn rélùwé. So láti rí tó pé àwọn ọjọ́ tí àwọn rélùwé máa ń kó ẹrù dé, mo máa ń lọ síbẹ̀ láti lọ sọ pé kémi náà kí n lè gbẹ́ ẹrù, kí n lè ní àǹfààní àti rí owó tí fi jẹun. Ètò pé nígbà tí wọ́n bá gbẹ́rù mo ti dámọ̀ láti lọ sí kọ̀ńdọ́tọ̀ rí ìyẹn apprenti gbága. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ti gbìyànjú nígbà tí pé orí pé tí apprenti gbága kò mú, mo tún lọ sí àwọn sinimá pé kí wọ́n tiẹ̀ fún mi ní ààyè, kí wọ́n tiẹ̀ gbà mí kí n kàn mọ́ gbá ilẹ̀ inú sinimá yẹn, kí n mọ́ bá wọn kó àwọn ìdọ̀tí gbogbo ẹ̀. Nígbà tí èlò tó ṣe mo tún ti kó níbẹ̀
mo tún bọ́ sí yẹ pé mo ti ibì kan bọ́ sí ibì kan láti yẹ pé kí n lè rí ọ̀nà àbáyọ láti já sí gbangba ní gbogbo àkókò yẹn Ọlọ́run ló ṣe kí ni ló wà pẹ̀lú mi. Amen. So èmi àti ìwọ náà gẹ́gẹ́ bí ẹnìkan ó ní àwọn àkókò kan náà tí wọ́n náà ti ibì kan bọ́ sí ibì kan nítorí pé kò lè já sí gbangba. Ó ti ṣe báyìí ìwọ ti sìn yín o sì tún wà nínú ẹni tó ṣe kí ni tó sì tún ti ibì kan bọ́ sí ibì kan nítorí pé kí ni ò tí já sí gbangba. Gbọ́ mi Ọlọ́run sọ fún mi pé nípa yíyìn òun tọkàntọkàn pẹ̀lú ayọ̀ pẹ̀lú dídùn ó sì rí wípé kí ni wà já sí gbangba nítọkàn nídìí ni wípé sáti jẹ́ létí ọmọ tó ń gbọ́ràn tó sì rìn nínú ìfẹ́ rẹ̀ ẹ má ká gbàgbé a sì tún wà nínú yẹn a tún lọ láti lọ yin Ọlọ́run lógo nísìn pẹ̀lú orin pẹ̀lú ijó wa pẹ̀lú ọwọ́ wa àti ayọ̀ wa àti gbogbo tí ń bẹ nínú ara wa ṣùgbọ́n ká tó yìn ó fẹ́ ká rántí ká sì ṣírò nípa gbogbo àwọn ìlàkọjá wa tàbí ìlàkọjá kò wá tán síbẹ̀ èyí ká tún wò ayélujára tún wò nínú rẹ̀ ó sọ wípé kí ni ìjọba kan dé orílẹ̀-èdè kan òun kò sì jẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣe wọ́n ní ìwọ̀sí nítòótọ́ ó bá àwọn ọba wí nítorí wọn yẹ ni pé kí ni àmọ́ àwọn ènìyàn tí wọ́n bá ti ṣe wá lè ṣe ọgbọ́n gẹ́gẹ́ bí wọ́n sọ ní gbogbo gbà ó ṣeéṣe kó yẹ pé èmi gẹ́gẹ́ lọ́wọ́ tí mo bá ìgbà tí kù láyé mọ́ nítorí pé kí ni àwọn ìlàkọjá yẹn ti lágbára púpọ̀ jù ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára mi lọ́fà tó yẹ kó tó fi wà láyé dùnú lónìí àyíká ti gbé ọṣẹ fún mi rí tó ní kí ṣe kí ni kí lọ́mọ fi wẹ̀ ọṣẹ dúdú tí mo kọ̀ sí mo ní ìfiwẹ̀ tó ní dandan àfi kí n sáfi wẹ̀ wípé ọṣẹ ajé ni tí mo béèrè ajé lọ́wọ́ rẹ ni ọ̀rọ̀ yẹn kì í ṣe kékeré dèrò ọ̀rọ̀ yẹn kì í ṣe kékeré ọ̀rọ̀ yẹn lágbára gidi gan náà ẹni tó gbọ́ṣẹ fún mi pé kí n mọ̀ fi wẹ̀ ẹ sọ fún mi kí lẹ mọ̀ tó ti ṣe ṣáájú kó tó di pé ọgbọ́ṣẹ wá fún mi pé kí n mọ̀ fi wẹ̀ Ọlọ́run nìkan ló yé ṣùgbọ́n nítorí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run alágbára tó dára sáwọn àyànfẹ́ rẹ̀ á rí wípé kí ni gbogbo yòókù kẹ́ni yóò ti ṣe ṣáájú kó tó gbọ́ṣẹ wá Ọlọ́run jẹ́ kí kankan kó ṣe kí ni kó ṣe lórí ayé mi ìyẹn nìkan kọ́ àmọ́ àwọn gbòmìnà tí mo tún dé nígbà tí mo tún kó lọ́dọ̀ ẹsẹ̀ nígbà tí mo tún lọ sọ́dọ̀ rẹ̀ tó yẹ pé kí ni oògùn ní ẹ̀hán ní sàmọ́sí ní gbogbo gbà so ọ̀hún tiẹ̀ máa lo ògo ológo mọ́ títí ẹni kódà àmọ́ àwọn tó jẹ́ àwọn tiẹ̀ gangan tó ti lo ògo wọn mọ́ títí wọn mo tó dọ̀dọ̀ yẹn náà bákan náà á rí wípé kí ni tí ọba sí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run èmi tí mo sọ̀rọ̀ lónìí ó sì ṣe kí n mọ̀ lè sí náfààní àti mo sọ̀rọ̀ ní iwájú yín mọ́ so ohun tí mo sọ fún ni wípé kí ni Ọlọ́run lọ́ba tó pẹ́ ní kọ̀ọ̀kan wa mọ́ láti gbà ẹtí tó fi di ọjọ́ tòní so Ọlọ́run tó bá pa wá mọ́ yẹn tó kó wa yọ tó jẹ́ kẹ́nikẹ́ni kó lè ṣe wá níbi tó kìlọ̀ fún àwọn yẹn pé kí wọ́n má ṣe yọ wá lẹ́nu yẹn tí wọ́n sì yọ wá lẹ́nu yẹn ó yẹ láti dá gbogbo ògo padà fún un tá a bá kó nínú gbogbo eléyàn ẹ jẹ́ ká wo àwọn ìrìn àjò gbogbo tá a rìn ẹ jẹ́ ká wò ó láti oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ tá tó fi wọnú oṣù kẹsàn-án ẹ jẹ́ ká wò bá a ṣe ń gbọ́ èrò ibi tó ẹ bá a ṣe ń gbọ́ àwọn òròyìn ìbànújẹ́ àwọn òròyìn ẹ̀jẹ̀ tó bí àwọn òròyìn yẹn ṣe burú bó ṣe lágbára tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ò fa ìgbà kíbi kankan kó dé bẹ́ẹ̀ ní ẹ̀mí àṣẹ kò sí orílẹ̀-èdè àti gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ ní sẹ́tì àwọn tí wọ́n ń gbé ọmọ lọ ni tí wọ́n ń gbé àgbàlagbà lọ ni ṣé ní títí àwọn apànìyàn ni gbogbo àwọn adánilọ́nà gbogbo àwọn agbónípa ni lóríṣiríṣi ṣùgbọ́n Ọlọ́run kó èmi àti ẹ̀yin yọ àwọn tẹ́ pé sọ wọ́n mọ̀ sọ pé èrò ọkọ̀ ni wọ́n bóde a ṣe fẹ́ dá àwọn ọkọ̀ tí wọ́n jẹ́ ọkọ̀ àwọn ajínigbé àti ọkọ̀ àwọn tí wọ́n ṣe ajínigbé mọ̀ nígbà pé gbogbo àwọn ọkọ̀ tí ń kó èrò kọ́lọ̀ kan náà ni wọ́n ń lò ìsìnkú ti pé ojú ọ̀nà kan náà ni wọ́n rìn èyí àwọn tí wọ́n sì ń jíyàn gbé náà ibi táwọn ọkọ̀ èrò yẹn ń rìn làwọn náà rìn ibi tí wọ́n ti ń dúró ni wọ́n ti ń dúró bẹ̀rẹ̀ ibi tí wọ́n ti ń gbèrò náà ti ń gbèrò bóde àti fẹ́ oṣù kọ́ síwájú ẹnì kankan ṣùgbọ́n èmi àti ẹ Ọlọ́run jù ká bọ́ sọ́wọ́ wọn nítorí pé kí ni ọ̀pá wa mọ́ so ìdí tó fi jẹ́ ká ní Ọlọ́run lógo pẹ̀lú ojú pẹ̀lú ayọ̀ wa nítorí tó ń dàbí rẹ̀ a gbọ́ lóríṣiríṣi pé àwọn kan bẹ́ẹ̀ tí bí ń pa tí wọ́n ò rí jẹ tí wọ́n ò rí mu a gbọ́ wípé àwọn kan bẹ́ẹ̀ jẹ́ pé wọ́n lówó pé ní gbogbo ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ kò tí tí wọ́n ní ṣùgbọ́n wọn ò lè jẹ wọn ò lè mu pẹ̀lú bọ́n sí lówó àtọ̀rọ̀ tí wọ́n ní gbogbo nǹkan tó nítorí pé kí ni agbára àti jẹun kò ṣe fún wọn a sì dá àwọn kan tẹ́ pé sọ tá a bá sọ pé olówó wọn àwọn gẹ́gẹ́ à ń pè ní olówó ẹni tó sọdún mílíà ní ọdún méjìdínlógún tẹ́bí ní oṣù tọ́lá sọ wípé ó kú láì sí kíni ní oṣù tọ́lá náà ní oṣù kẹjọ táwà náà ni ló kú pẹ̀lú gbogbo owó tó ní pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ní ó ṣe kíni ó padà kú náà ni ṣùgbọ́n èmi àti ẹ̀ à ń bẹ láyé kí ni à ń sọ àwọn kan tó ń bẹ nílé ìwòsàn náà bákan náà á fi yọ gbogbo àwọn wọ̀nyí ṣùgbọ́n èmi àti ẹ̀ tọ́lọ̀ ń fún ní okun àtagbára láti lè wà níwájú rẹ̀ ẹ jẹ́ ká fi ayọ̀ àti dídùn ká fi ṣe kíni o ká fi yìn ijó wa ẹ jẹ́ ká fi yìn àtẹ́wọ́ wa ẹ jẹ́ ká fi yìn ẹ̀yin ká jẹ́kọ̀ àti mọ̀ sùn àti mọ̀ wòran àti mọ̀ jẹ̀ka àti mọ̀ remú pẹ̀lú ọwọ́ wa nígbà tó yẹ ká yin Ọlọ́run lógo
ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ń ronú tó ń ràrò jinlẹ̀ lójú kan sọ wípé ẹni tó bá mọ nírò òun ni ọmọ pẹ́jú aláìnírò ní ènìyàn mọ̀ sọ pé kí ló Ọlọ́run ṣe fún mi so òun nítorí pé kò ju oúnjẹ jà nítorí pé kò ju lówó lọ́wọ́ náà kẹ́bíkẹ́ àwọn sọ pé kí Ọlọ́run ṣe fún mi nítorí pé kí ni dísìn mo tún wà nínú ilé olè tí ìsìnú ilé tara mi abáramóore jẹ ni mo jẹ àbí nítorí pé àwọn irinṣẹ́ tí mo fẹ́ láti rà èyí tí ìrówó rà láti bí ọdún mélòó tí mo ti ń ké pé Ọlọ́run lé lórí kí n bá sọ pé ní Ọlọ́run abáramóore jẹ ni mo fẹ́ jẹ mò ń sọ lè fún wa nítorí pé kí n kẹ́lẹ́ bá mọ̀ wípé kì í ṣe pé mi gan ti yó kì í ṣe pé mo ti débi tí mo ń lọ mo sì tún wà lójú ọ̀nà ni ṣùgbọ́n mò ń fi tayọ̀tayọ̀ yin Ọlọ́run lógo nítorí pé kí ni oore t'Ọlọ́run ṣe ọkọjá ohun tí a lè fẹnu ròyìn amen so ìwọ náà mọ́kàn kó lórí gbogbo ohun tó ń la kọjá lórí gbogbo tó ń bè lọ́wọ́ láti ojú ti pé àní yin Ọlọ́run pẹ̀lú ijó àti ayọ̀ gẹ́gẹ́ bó ṣe wí ní ìṣáájú lẹ́yìn tó tẹ̀lé kí ẹ tó sọ lẹ́yìn rẹ̀ ó ní òun kò jẹ́ kẹ́nikẹ́ni kó ṣe wọ́n níwọ̀nsí ọ wípé ẹ má sì fi ọwọ́ kàwọn ẹ̀yẹ́ kà lọ sísàlẹ̀ ẹ kọrin titun sí Olúwa gbogbo ayé ẹ má fi ìgbàlà rẹ̀ hàn láti ọjọ́ di ọjọ́ ẹ kọrin tuntun sí Olúwa ẹ̀yin gbogbo ayé ẹ mọ̀ fi ìgbàlà hàn láti ọjọ́ di ọjọ́ ìgbàlà la gbọ́dọ̀ mọ̀ fi hàn ní gbogbo gbà ká sì mọ̀ kọrin yìí sí ní ojoojúmọ́ nítorí pé kí ni oore tó ṣe fún wa ó kọjá èyí tí àwa ń fojú sùn nípa nǹkan tí à ń retí tí ò ti tẹ̀ wá lọ́wọ́ lọ. gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú lánàá níjẹta níjẹrin atẹ́gùn tá a mí sí mú ojú tá a fi ń ríran ẹnu tá a fi ń sọ̀rọ̀ etí tá a fi ń gbọ́ràn irun orí wa ìka wa ẹsẹ̀ wa ẹ̀jẹ̀ ara wa mọyì tí wọ́n ń tẹ ẹ̀jẹ̀ ni àwa sí òun sì ń fún wa lọ́fẹ̀ẹ́ lófò lájẹ́ pé à ń ra tuntun mìíràn ní ojoojúmọ́ nípa àwọn nǹkan tá à ń jẹ èyíká tó wá tó wọ́n bá tó wá sọ nípa àwọn nǹkan tá à ń jẹ àwọn nǹkan tá à ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ló kún fún èérí kòkòrò àwọn kan tí ọ̀dà tí mọ́ pààyàn lára ṣùgbọ́n àwa ń jẹ kò sára wa lóore èyí tó fún wa láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń lọ à ń bọ̀ à ń sún à ń jí oore ńlá lélẹ́yìí so ohun yòó kò ká lè mọ gbogbo ẹ fún àbí ohun yòó tó lè mọ jẹ́ ẹ̀dùn ọkàn wa tí à ń bẹ lọ́nà lórí tí o ti tẹ́ àti ìrí ìdáhùn rẹ̀ ẹ mọ̀jẹ̀ kó di wa lọ́wọ́ láti lè fi ayọ̀ àti dúdú dùn kọrin yìn Ọlọ́run lógo láti lè fi ayọ̀ dúdú dùn gbé Olúwa ga àti fọpẹ́ àtògo fún un òní kìí ṣe àkókò òní kìí ṣe ọjọ́ ìwàásù àbí ìdánilẹ́kọ̀ọ́ bí kò sí pé láti yìn Ọlọ́run lógo ní báyìí ẹ jẹ́ ká láti lọ yìn Ọlọ́run lógo tó bá tún dọ̀la tí ń ṣọjọ́ kẹta á tún tẹ̀síwájú nínú rẹ̀ láti mọ kí ni ìtìtóbi ṣe pàtàkì láti fi yìn Ọlọ́run lógo ohun kan àkọ́ tí mo fẹ́ kọ́ ká mọ̀ ní wípé kí ni nítorí pé kí ni Ọlọ́run ló kọ́ wa yọ nínú gbogbo tí ń ṣe wíbi ọ̀tá ègún ègbà àti májèmọ́ wọn ò sọ pé àwọn fẹ́ ká wà láyé ní tí wọ́n sọ ní pé àwọn fẹ́ ká parun kárun dànù ká sófin dànù kẹ́nikẹ́ni ọmọ gbòòrò wa mọ́ ṣùgbọ́n Ọlọ́run sọ pé kí ni ká wà láyé ìdáhùn dúró ní pé ó ti tán fún wa ní gbogbo ọjọ́ ayé wa àwọn ọmọ fi wá ṣe ìnúṣe àwọn òsì mọ́gun wa gàràgàrà ṣùgbọ́n Ọlọ́run sọ pé láyé kò sí tọ́jọ́ ó gbé wa lékè wọn so fún ìdí èyí ó tọ́ sí wa láti kọrin tuntun láti yìn Ọlọ́run lógo ó tọ́ sí wa láti fọ pé ìyàtọ̀ gbogbo lọ ó tọ́ sí wa láti dá gbogbo ògo àti nípa àtọ̀ láti fẹ̀mí ìmúre hàn sí Ọlọ́run ọdún tó mú wa wọnú oṣù kẹsàn-án ní àtàlàfíà ó mú wa jáde nínú oṣù kẹjọ ní àtàlàfíà kìí ṣe pé ó mú wa jáde nínú oṣù kẹjọ ní àtàlàfíà gan láti inú oṣù kẹjọ àwọn ọjọ́ tó parí oṣù kẹjọ yẹn ó mú wa wọnú yàrá ẹ̀rí rere lọ tó túmọ̀ sí pé lọ́wọ́lọ́wọ́ tá a wà àti wà nínú yàrá ẹ̀rí rere yàrá ìyanu ìjẹ́ pé ojoojúmọ́ láàmú gba ìyanu tuntun ojoojúmọ́ láàmú gba èrè lójoojúmọ́ gẹ́gẹ́ bí mo sọ gbogbo ojoojúmọ́ lọ́lọ́run sọ ohun yanu ọ̀tọ̀ ohun yanu rere ojoojúmọ́ nínú ayé títí mi ó tún ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó sì tún tẹ̀síwájú tó fún díẹ̀ yìí jẹ́ni tó mọ̀rẹ́ Ọlọ́run ìwà gan fi ayọ̀ àti dùn ní Ọlọ́run lógo ó rí wípé kí ni òní sí nípa àgàn mọ́ tí wọ́n wá jí ọlọ́mọ rẹpẹtẹ ẹ jẹ́ ká lọ láti lọ yọ Ọlọ́run lógo. èmi ò bàbá èmi yàn ó bàbá orí rẹ̀ pọ̀ bàbá orí rẹ̀ pọ̀ ọmọ orí rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o èmi yàn ó bàbá èmi ò bàbá mi o alágbára láyé mi Ọlọ́run àtẹ̀wọ̀ yóò rò dáadáa ìjọ yìí dáa. èmi yàn ó bàbá
èmi, oh Baba. Orí rẹ̀ pọ̀ bàbá o, orí rẹ̀ pọ̀ ọmọ, orí rẹ̀ láyé mi, gẹ́gẹ́ bí ọmọ o. Èmi, oh Baba, Baba o. Èmi, oh Baba. Èmi, oh Baba. Orí pọ̀ bàbá, orí pọ̀ ọmọ, orí láyé mi, gẹ́gẹ́ bí ọmọ o. Èmi, oh Baba. Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Dieu, tu es bon. Dans ma vie. C'est toi qui me guide tout le long de ma vie. C'est toi qui me protège partout où je vais. C'est toi qui me conduis pour ne jamais me perdre. Quand je dors dans la nuit, c'est toi qui veilles sur moi. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Dieu, tu es bon. Tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Dieu, tu es bon. Tu es bon. C'est par ta grâce que je reçus à manger. C'est par ta grâce je reçus à me vêtir. C'est par ta grâce j'ai toujours la source de vie. C'est toi qui viens à tous mes besoins. Seigneur, tu es excellent. Tu es bon, oh yeah. Tu es bon. Oh, dans le mois de janvier, c'est toi qui m'as conduit.
Dans le mois de février, c'est toi qui m'as gardé. Dans le mois de mars, c'est toi qui m'as reçu de joie. Dans le mois d'avril, c'est toi qui m'as conduit. Dans le mois de juin, c'est toi qui es avec moi. Dans le mois de juillet, c'est toi qui m'as sauvé. Dans le mois de août, c'est toi qui m'as donné la victoire. Dans le mois de septembre, tu as commencé tes merveilles. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Dieu, tu es bon. Tu es bon. Oh. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Excellence est son nom. Excellence est ta force. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent, tu es bon. Tu es bon. Dieu, tu es merveilleux, Seigneur. Tu es excellent. Il n'y a personne qui soit comme Jésus. Il n'y a personne qui soit comme Jésus. Il n'y a personne qui soit comme Jésus. Il y a vraiment personne comme lui. Il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a personne comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a vraiment personne comme lui. Il y a personne. Il y a personne qui soit comme Jésus. Il y en a pas. Il y a personne qui soit comme Jésus. Il y a personne qui soit comme Jésus. Il y a personne comme Jésus. Non, marcher, personne. Il est fouillé avant, personne. Il est fouillé. Il y a vraiment personne comme lui. Il y a longtemps marché, personne. Il est tourné avant, personne. Il est fouillé. Il y a vraiment personne comme lui. Il y a personne qui soit comme Jésus. Il y a personne à comparer à lui. Il y a personne qui soit comme Jésus. Il y a vraiment personne comme lui. Il y a longtemps marché, personne. Il est tourné avant, personne. Il est fouillé. Il y a personne comme lui. Odara, Ọlọ́run wá dára o. Ó dára sí wa.
ó dára púpọ̀ ó dára yeye Ọlọ́run wa dára o. Ó dára Ó dára o. Ọlọ́run wa dára o. Ó dára sí wa ló ṣe pa wá mọ́ o. Ó dára sí wa ló ṣe wá lógo. Ó dára sí wa ló ṣe bùkún wa o. Ó dára sí wa ló ṣe ṣọ̀nà wa níre. Ó dára sí wa ló ṣe dá wa sí o. Ó dára o Ọlọ́run wa dára o. Ó dára o, ó dára o, ó dára o, Ọlọ́run wa dára o. Alabama yìí, Alabama gbéga o, Alabama yìí bí kò ṣe Jésù ọba o. Alabama Láyé o. Alabama gbéga, Alabama yìí bí kò ṣe Jésù ọba. Alabama ìṣẹ́, Alabama gbéga o, Alabama yìí bí kò ṣe Jésù ọba o. Alabama Láyé o. Alabama yìí bí kò ṣe Jésù ọba. Alabama yìí, Alabama júbà o, Alabama yìí lẹ́yìn Jésù ọba wa. Alabama yìí, Alabama gbéga, Alabama yìí bí kò ṣe Jésù ọba. Ọlọ́run tó tóbi ni, Ọlọ́run bàbá àgbà o. Ọlọ́run tó tóbi ni o. Ọlọ́run bàbá àgbà ni o. Ayé ò gbà rárá o. Ó fọ̀run ṣe ibùgbé. Ọ̀run ò gbà rárá o. Ó fàyè ṣàpótí ìtìsẹ̀ rẹ̀. Ọlọ́run tó tóbi ni, Ọlọ́run bàbá àgbà. Ẹ bá mi kí Ọlọ́run ó tóbi rẹpẹtẹ. Bàbá ayérayé ni o. Ó tóbi ó ga o. Ayé ò bá wá Ó kò gbà o. Kò gbà rárá o. Ó fàyè Ọlọ́run tó tóbi ni, Ọlọ́run bàbá ayérayé ni o. Ọlọ́run tó tóbi jùlọ ni o. Ọlọ́run bàbá ayérayé ni o. Ayé ò gbà bó ṣe tóbi tó. Ó fọ̀run ṣe ibùgbé. Ọ̀run ò tún gbà bó ṣe fẹ̀ tó. Ó fàyè ṣàpótí ìtìsẹ̀. Ọlọ́run tó tóbi ni, Ọlọ́run bàbá àgbà ni ó. Báyéráyé tó tóbi bàbá tó ju bàbá lọ. Wọn kò gbà rárá o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ o, ẹ ṣeun o.
ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o àná mi sọ̀rọ̀ ògo ẹ ṣeun o òní mi sọ̀rọ̀ ògo ẹ ṣeun o ọ̀la mi á tún sọ̀rọ̀ ògo ńlá ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o agbára yín ni ẹ ṣé bàbá o ẹ ṣé Olúwa o ìgbà ni mo ṣe ó kàn sára sí ọ agbára rẹ ni o ìrànlọ́wọ́ rẹ ni o àtìlẹ́yìn rẹ ni o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ bàbá ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ayérayé ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ àtòbí jù ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ológo jù ẹ ṣeun o àná mi sọ̀rọ̀ ògo ọlá yín ni o òní mi sọ̀rọ̀ ògo ọlá yín ni ọlá mi á sọ̀rọ̀ ògo tó ga ọlá yín tó ní ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun ọba àwọn ọba ẹ ṣé bàbá o ẹ ṣé Olúwa ẹ ṣé ológo dídán o èmi ni mo ṣe bẹ̀rù ẹ ṣé o sọ̀rọ̀ ó ga o ó tóbi ó ga Èdùmàrè ga jù ayé lọ ó ga 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 púpọ̀ ó ga ó tóbi ó ga Èdùmàrè ga jù ayé lọ ó ga ó ga ó tóbi ó ga o kò láfiwé ó ga Èdùmàrè ga púpọ̀ ó ga ó tóbi ó Èdùmàrè ga jù ayé lọ ó tóbi ó kò lákàwé ó tóbi Èdùmàrè tóbi rẹpẹtẹ ó ga ó tóbi Èdùmàrè ga jù ayé lọ. Ẹ bá mi yìn Olúwa hallelujah ẹ̀yin bá mo ré Jésù tó bá mi gbéga o ẹ bá mi yìn Olúwa hallelujah ẹ̀yin bá mo ré Jésù tó bá mi gbéga ẹni bá mo rè rẹ̀ tó bá mi gbéga o ẹni bá mo rè rẹ̀ tó bá mi gbéga o ẹ bá mi yìn Olúwa hallelujah ẹni bá mo ré Jésù tó bá mi gbéga ẹ gbéga ẹ bá mi yìn Olúwa hallelujah ẹ gbé bàbá ga Olúwa hallelujah rẹpẹtẹ ẹni bá mo rè tó bá mi gbéga orí tó ṣe láyé nípa òun ló kó wá yọ nínú oṣù kìíní òun ló pa wá mọ́ nínú oṣù kejì òun ló dá wá sí nínú oṣù kẹta òun ló dá wá láre nínú oṣù kẹrin agbára rẹ̀ ló gbé wá nínú oṣù karùn-ún òun ló ṣẹ́gun fún wa lóṣù kẹfà
ó ṣàṣepé láyé wa lóṣù keje, nínú oṣù kẹjọ ó fún wa ní ṣẹ́gun. Ẹni bá mórí rẹ̀ kó bá mi gbéga o, ẹni bá mórí rẹ̀ kó bá mi gbéga o, ẹ bá mi yìn Olúwa hallelujah. Ẹni bá mórí Jésù kó bá mi gbéga, ẹ gbéga, ẹ bá mi yìn Olúwa hallelujah. Hallelujah tó ga o, hallelujah rẹpẹtẹ, hallelujah, hallelujah. Ẹni bá mórí Jésù kó bá mi gbéga, ẹ gbéga, ẹni bá mórí rẹ̀ kó bá mi gbéga. Òwe látó ṣe o, ẹni bá mórí rẹ̀ kó bá mi gbéga. Ó gbéga o, ẹ bá mi yìn Olúwa hallelujah. Ẹni bá mórí Jésù kó bá mi gbéga. Ọwọ́ agbára rẹ̀ ló fi dì wá mú láti mú wa jáde nínú oṣù kẹjọ. Níṣẹ́gun pípé ló mú wa jáde nínú oṣù kẹjọ. Ó fún wa níṣẹ́gun tó ga jù lọ. Ó mú wa wọnú oṣù kẹsàn-án láyọ̀. Ó tún darapọ̀ mọ́ wa nínú ìrìnàjò yìí. Ó ṣiṣẹ́ àṣepé ìgbàlà rẹ̀ láyé wa, láti mọ bùkún fún wa lọ́jọ́ gbogbo. Ó yá oṣù yìí sí mímọ́ fún wa, kìbì kan kò mọ̀ ṣe dé láyé wa. Ó gbàgbára lọ́wọ́ èṣù àti ọ̀tá gbogbo. Ó sì fún wa ní ìṣẹ́gun tó ga jùlọ. Ẹni bá mórí rẹ̀ kó bá mi gbéga o, ẹni bá mórí rẹ̀ kó bá mi gbéga o, ẹ bá mi yìn Olúwa hallelujah. Ẹni bá mórí Jésù kó bá mi gbéga, ẹ gbéga o, mi yìn Olúwa hallelujah. Hallelujah. Jésù kó bá mi gbéga o, mi yìn Olúwa hallelujah. Ẹni bá mórí Jésù kó bá mi gbéga, ẹni bá mórí rẹ̀ kó bá mi gbéga o, ẹni bá mórí rẹ̀ kó bá mi gbéga o, ẹ bá mi yìn Olúwa hallelujah. Ẹni bá mórí Jésù kó bá mi gbéga. Èmi yìn ọ́ o Bàbá. Èmi yìn ọ́ o Bàbá. Oore rẹ̀ pọ̀ Bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yìn ọ́ o Bàbá. Ìwọ ńkọ́ o. Èmi yìn ọ́ o Bàbá. Èmi o. Èmi yìn ọ́ o Bàbá. Orí ló ṣe oore rẹ̀ ó pọ̀ o. Rẹpẹtẹ ni rẹ̀ olóka o. Èmi yìn ọ́ o Bàbá o. Èmi yìn ọ́ o Bàbá. Oore rẹ̀ pọ̀ Bàbá o, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi lójoojúmọ́ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ o. Èmi yìn ọ́ o Bàbá. Mo gbé ọ̀gá o. Èmi yìn ọ́. Àtóbi jù mo yìn ọ́. Ìwọ ni bàbá tó mọyì ọmọ, bàbá tó ń tọ́jú mi, tó ń pa mí mọ́, tó ń ṣìkẹ́ mi gẹ́gẹ́ bí
ọ̀gá ò bàbá èmi fìyìn fún ọ ò bàbá fàánú rẹ láyé mi fún títóbi rẹ láyé mi fún ṣàgbára rẹ láyé mi nígbà gbogbo èmi yìn ọ́ ò bàbá mo yìn ọ́ mo gbé ọ̀gá o èmi yìn ọ́ mo júbà rẹ o èrè ó ti pọ̀ jù kò lákàwé kò lókà o mélòó ni mo fẹ́ sọ èmi yìn ọ́ ò bàbá. Amen. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ètí ìyìn mi àti ọpẹ́ mi níwájú rẹ̀ nígbà gbogbo yóò fi mọ́ sanra sí láti mọ́ fi títóbi rẹ̀ hàn fún gbogbo ènìyàn àti kèfèrí àtẹni tí ò kèfèrí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá Olúwa gbé wọ̀ mí lódìdí ètí ìyìn mi àti ọpẹ́ mi níwájú nígbà gbogbo yóò fi mọ́ fi títóbi àtagbára rẹ̀ hàn yóò fi mọ́ gbòòrò yóò sì mọ́ gbèrè sí nígbà gbogbo àní níwájú gbogbo ènìyàn gbogbo ètí ò kí àwọn kèfèrí àti ẹni tí ò kèfèrí yóò fi mọ̀ wọ́n pé àní ìwọ́de kan lọ́ni tọ́tọ́ láti mọ̀ yìí láti mọ̀ gbéga láti mọ̀ fògo láti mọ̀ fìyìn láti mọ̀ júbà bàbá Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára ìdẹ́mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí ìdẹ́mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ètí ìyìn mi orin ọpẹ́ mi àti orin ìyìn mi sí Ọlọ́run ẹ̀ nígbà gbogbo yóò mọ mú kí àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wọn láti mọ rìn nínú ìfẹ́ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ mo fẹ́ mọkàn tí pàtó ó yá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyè tí pàtó kòkò mo fẹ́ mọkàn ó yá gbé wọ̀ mí sẹ́ èyí tí yóò mú kí orin yìí orí ọpẹ́ mi sí wọ́n lọ́wọ́ nígbà gbogbo lójoojúmọ́ ẹ̀rí ọpẹ́ mi ẹ̀rí yìí mi nígbà gbogbo ayọ̀ nígbà gbogbo lójó gbogbo àní yóò mú kí àwọn aláìgbàgbọ́ àbí àwọn tí ò kèfèrí wọ́n bẹ̀rẹ̀ sí gba Kristi ní Olúwa àti olùgbàlà wọn àní wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé nínú ìfẹ́ rẹ̀ nígbà ayé mímọ́ ìgbà ayé rere ìgbà tó fògo fún Ọlọ́run àlàyé bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ iná ẹ̀mí àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìjẹ́ pé orin ìyìn orin ọpẹ́ mi síwájú rẹ̀ níwájú rẹ̀ nígbà gbogbo síwọ́ Ọlọ́run àlàyé yóò mọ já ìdè yóò mọ tú ìdè nínú ayé mi àti nínú ayé gbogbo ọkàn tí yóò mọ gbọ́ ohùn rẹ̀ tí yóò mọ gbọ́ orin rẹ̀ lẹ́nu mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí àní mo fẹ́ mọ́ ọ yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ọ̀sán mi dá agbára nínú rẹ̀ ìjẹ́ pé nípasẹ̀ orin yìí mi orí ọpẹ́ mi àní síwọ́ Ọlọ́run àlàyé nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo yóò kó òkè lédè àní yóò mọ jáde yóò mọ túde àní nínú ayé mi àti nínú ayé gbogbo ọkàn àní tí tíṣọ́ mọ gbọ́ orin orí ọpẹ́ lẹ́nu mi bàbá Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ẹgbẹ́ wọ̀ mí lódìdí ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù à ń lọ nígbà kẹrin pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìjẹ́ pé nípasẹ̀ ìyìn mi níwájú rẹ̀ nígbà gbogbo nípasẹ̀ ọpẹ́ mi níwájú rẹ̀ nígbà gbogbo àwọn ilẹ̀kùn ògo àwọn ilẹ̀kùn ọlá àwọn ilẹ̀kùn gbéga yóò túbọ̀ mọ́ ṣí fún mi ju bó ṣe ṣí fún mi lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ Olúwa gbé wọ̀ mí lójijì ìjọ pé nípasẹ̀ orin yìí lórí ọpẹ́ mi níwájú nígbà gbogbo àní sí wọ́n lọ́rùn lóòrèdóòrè àní gbogbo lẹ̀kùn gbéga lẹ̀kùn ṣeré àṣírí gbogbo yóò túbọ̀ mọ ṣe ju bó ṣe ṣí lọ àní yóò túbọ̀ mọ yàṣẹ́ bó ṣe yàṣẹ́ lọ gbogbo lẹ̀kùn gbéga ni yóò túbọ̀ mọ ṣe ju bó ṣe ṣí lọ àní orúkọ Jésù Kristi bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ ayẹyẹ kún fún ẹ̀mí àtàgbára rẹ àtòjù kún fún ẹ̀mí àtàgbára rẹ èyí lẹ́ẹ̀mí àtàgbára mo bẹ̀rẹ̀ agbóhùn mi lójijì èyí lẹ́ẹ̀mí àtàgbára mo bẹ̀rẹ̀ agbóhùn mi lójijì orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù à ń lọ nígbà karùn-ún káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìjẹ́ pé nípasẹ̀ orin yìí orin ọpẹ́ mi sí wọ Ọlọ́run àìnígbà gbogbo àní màmá tí inú ògo bọ́nú ògo inú gbéga bọ́nú gbéga gbogbo ọ̀ràn rere mi pápátá yóò sì mọ wá sí ìmúṣẹ fún mi láì mú ìnira àti wàhálà kankan dání àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ Olúwa gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún o Olúwa gbé wọ̀ mí lójijì Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ ìjọba pé nípasẹ̀ orin ọpẹ́ mi sí àti ìṣíwọ́ lọ́wọ́ nígbà gbogbo àní èmi ọmọ tí inú ògo bọ́ọ̀nù ògo èmi ọmọ tí inú ọlábúrá ní gbéga bọ́ọ̀lù àní gbogbo ọ̀ràn rere pápátá àjọpọ̀ wá sí ìmúṣẹ láì mú ìnira kankan dání bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ iná mímọ́ àti agbára mo bèrè fún agbó wọ̀ mí lójijì iná mímọ́ àti agbára mo bèrè fún agbó wọ̀ mí lójijì iná mímọ́ àti agbára mo bèrè fún agbó wọ̀ mí lójijì ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ó jẹ́ wípé èmi ò fi jẹ́ alágbára ńlá nínú rẹ atóbi jù nínú rẹ láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ègún èpè àti májẹ̀mú àti ọ̀tá gbogbo ohun tí gbogbo agbára wọn àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ Olúwa gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì èyí tí mo fi jẹ́ alágbára láti aṣọ tó dáṣọ nínú rẹ èyí láti mọ ọrùn ègún èpè àti májẹ̀mú àti ọ̀tá àti gbogbo agbára gbogbo orun èyí tí mo fi mọ lọ́wọ́ tí mo fi tẹ̀wọ́n pa ní àtẹ̀gbẹ́ ní àtẹ̀rẹ̀ olúlo Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ àní iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ gbé wọ̀ mí lójijì Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ sẹ́ni orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi jẹ́ olùkórè tó ga jùlọ tó ga jùlọ èyí tó kórè ayọ̀ èyí tó tayọ tó ga jùlọ ní gbogbo ìrìnàjò oṣù kẹsàn-án èyí tí mo jẹ́ ni tó kórè ayọ̀ tó tayọ tó ga jùlọ ju gbogbo ènìyàn lọ lágbàáyé nínú ìrìnàjò oṣù kẹsàn-án yìí ìjẹ́ pé kó tó di mẹ́ẹ̀ẹ́dógún oṣù ìjìyàn ọjọ́ kan yẹn ẹ̀rí rẹ̀ mi yóò ti pò àpòjù bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo fi agbó wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo fi agbó wọ̀ mí lójijì èyí tí mo fi jẹ́ ẹni tí ó kó ètò pọ̀ tó ga tó tayọ tó lè dèjọ àníjú gbogbo ènìyàn lọ ànígun mẹ́rin àgbàlẹ̀ ayé tó bẹ́ẹ̀ níbi wípé àríká tó di kó tó di mẹ́ẹ̀ẹ́dógún oṣù yẹn ọjọ́ kan yẹn ẹ̀rí rẹ mi yóò ti papọ̀ jù tó bẹ́ẹ̀ tí kò ní sẹ́yìn láti gbà bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ àyà lè jẹ́ ẹni tí ó kó ètò ga tó pọ̀ tó lékè jùlọ àìtọ́dọ́gò jùlọ nínú ìrìnàjò oṣù kẹsàn-án yìí bàbá iná ẹ̀mí àtàgbára agbó wọ̀ mí sẹ́ iná ẹ̀mí àtàgbára agbó wọ̀ mí iná ẹ̀mí àtàgbára agbó wọ̀ mí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ agbó wọ̀ mí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ìrọ̀jò ní ṣe mọ́ ọ̀yá gbogbo orí ayé mi ẹ̀tọ́ mi nínú ìrìnàjò oṣù kẹsàn-án yìí bẹ̀rẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ báyìí àṣẹ ni kì í ṣàbà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àìbí ìrọ̀jò ní ṣe mọ́ àṣẹ ni o kì í ṣàbà gbogbo tó ń jẹ́ eré ayọ̀ ìgbéga àti ṣeré àti ṣeré rẹ̀ mi àní gbogbo tó ṣe ìbùkún àti ìgbéga mi ọ̀yá nínú àjò oṣù kẹsàn-án ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ báyìí 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 gbogbo ẹ̀tọ́ mi àti ṣeré mi àti ìgbéga àti ìbùkún mi àìní tó ìrìn àjò oṣù kẹsàn-án yóò láti sísìn ọ̀yá ní orúkọ Jésù Kristi ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ ṣe àṣẹ nílẹ̀ kì í ṣàbà ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ ní orúkọ Jésù mọ́ pálí àṣẹ ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ àìní orúkọ Jésù mọ́ pálí àṣẹ ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ ní orúkọ Jésù mọ́ wá ṣe ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ ní orúkọ Jésù
Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Pàṣẹ lórúkọ Jésù Kristi, orúkọ Jésù lẹ́mẹ̀ta. Àdìbílẹ̀ ọjọ́ ní ṣe mọ́. Ọ̀yá ìwọ oṣù kẹsàn-án. Gbogbo tó jẹ́ ire, ayọ̀, àlàáfíà àti ìgbéga àti ohun rere, ìdùnnú, ìṣelógo gbogbo, ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ̀ǹda rẹ̀ fún mi báyìí. Ìwọ oṣù kẹsàn-án ìdálábàmọ́ pálásẹ̀ nítorí pé Ọlọ́run ti gbogbo ti ṣe tèmi ní àṣepé. Gbogbo tó jẹ́ ire, ayọ̀, ìgbéga, ìbùkún, oríire gbogbo àní bẹ̀rẹ̀ sí yọ̀ǹda rẹ̀ fún mi láti sísìn lọ ìwọ oṣù kẹsàn-án títí tí ó fi kọjá lọ. Ọ̀yá ọ̀gbọ́dọ̀ ṣẹ́ kankan kù lẹ́yìn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbọ́ ìwọ oṣù kẹsàn-án mo bá wí ní orúkọ Jésù Kristi. Mo bá láṣẹ fún ọ ní orúkọ Jésù Kristi. Bí ìlọ́jọ́ lè ṣe mọ́ ọ̀yá gbogbo tó jẹ́ ire, ayọ̀, àlàáfíà, ìgbéga àti ìbùkún àti àṣeyọrí oríire gbogbo àti gbogbo tó jẹ́ ìmúṣẹ ìlérí àti májẹ̀mú Ọlọ́run aláṣẹ ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ̀ǹda rẹ̀ fún báyìí. Ọ̀yá bẹ̀rẹ̀ sí kó lè náwó láti sísìn ọ̀yá bẹ̀rẹ̀ sí kó lè náwó àní ní gbogbo ìrìn àjò rẹ̀ àti títà tó fi kọjá lọ ọ̀gbọ̀nọ̀ sí ọ̀kankan kù sí ọ̀yá bẹ̀rẹ̀ sí kó gbogbo tó jẹ́ ire, ayọ̀, ìbùkún, ìgbéga àti àṣeyọrí oríire gbogbo fún mi. Àyè bẹ̀rẹ̀ sí kó gbogbo tó jẹ́ ògo àti ìgbéga lé mi lọ́wọ́ sẹ̀ ìwọ oṣù kẹsàn-án ìwọ ni mo bá lò àyè mo pálẹ̀ sí mi ọ̀tá lábàá bí ọjọ́ ìsinmi ọ̀yá bẹ̀rẹ̀ sí kó gbogbo tó ń jẹ́ ire lé mi lọ́wọ́ bẹ̀rẹ̀ sí kó gbogbo tó ń jẹ́ ìbùkún àti ìgbéga àti àṣeyọrí rere fún mi ọ̀yá bẹ̀rẹ̀ sí kó gbogbo tó ń jẹ́ ògo àti ọlá àti ọrọ̀ rere fún mi sẹ̀ àyè orúkọ Jésù mo pálẹ̀ sí mi ọ̀tá lábàá sẹ̀ lórí fún agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ju oṣù kẹjọ, oṣù keje, oṣù kẹfà, gbogbo oṣù tá a ti lò kọjá lọ ọ̀yá ìwọ ògo ayé mi nínú ìrìnàjò oṣù kẹsàn-án wàá búyọ wàá tàn dayọ tó bẹ̀ tí kò jẹ́ pé àti ìròyìn rẹ̀ yóò lágbára tó bẹ̀ jẹ́ pé yóò tún ìmọ́lẹ̀ rẹ̀ yóò tún wá ju ti oòrùn lọ ọ̀yá ìwọ ògo mi ọ̀yá bẹ̀rẹ̀ sí ní wá yọ ní ọ̀tún wá búyọ wá tayọ ju àwọn oṣù tó ti kọjá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbọ́ ìwọ ògo mi àní ju àwọn oṣù tá a ti lò kọjá lọ oṣù kẹjọ, oṣù keje, oṣù kẹfà àti gbogbo oṣù tó ti kọjá lọ nínú oṣù kẹsàn-án ní orúkọ Jésù láti sin lọ ọ̀yá bẹ̀rẹ̀ sí ní búyọ ọ̀yá wá búyọ kọ́ wá tayọ pátápátá tó bẹ́ẹ̀ tí kì yóò ṣẹ́ni kankan àní tó lè bọ́ bọ́ àní tó lè gbọ́ pamọ́ mọ́ ní orúkọ Jésù mọ́ pàṣẹ o ìṣòpọ̀ ṣe fi èmi àṣekó sì gbọ́ ọ̀rọ̀ gàdí gbogbo orúkọ lọ ìwọ ògo ayé mi sẹ́ àní fún rẹ̀ ẹ̀yà búyọ ẹ̀yà tàn tuntun àní gbogbo ìrìnàjò oṣù kẹsàn-án àní ju ti àwọn oṣù tó ti kọjá lọ àní kọ́ tó bá pè ọkọ̀ tó bá mọ́lẹ̀ àní ju òòrùn lọ tó bẹ̀ tí yóò sẹ́ni kankan àní tí ó lè dọ́gba àbí fún ìgbé pamọ́ sẹ́ ẹ̀yà ìwọ ògo ayé mi àní mo pàṣẹ mi ọ̀dàbà yà búyọ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́mẹ̀ta gbogbo ẹ̀yin olórí aláàánú rànlọ́wọ́ láti tilẹ̀yìn fún mi láti Síónì wá láti ibi mímọ́ wá ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tẹ́fì kàn mí lára láti sọ mi di ogun ńlá àti ẹni òkè tí ò lè wálé mọ́ àti láti mú gbogbo rẹ̀ rí mi àṣemíṣà láti mú mi ṣàṣọyọ lórí gbogbo kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ láti ilẹ̀ fún láti ibi mímọ́ wá láti Síónì wá gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsọ inú ìwé mímọ́ ní ìsinsìnyí mọ́ ayé àṣẹjú o ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ èyí tẹ́ fi tọ̀ mí láti fi tọ̀ yín lọ àbí tẹ́ fi pàdé ara wa èyí tẹ́ fi sọ mi di ògo láti ẹnikẹ́ lòdì dáwọ́ bàbí gbé pamọ́ tẹ́ fi sọ mi di ògo láti ẹnikẹ́ lòdì ojú àbí débi kó wọ́n pé mo borí rẹ̀ tẹ́ fi sọ mi jẹ́ ní òkè tí ò lè wá lẹ̀ láti mọ gbogbo rẹ̀ gbogbo wá sí mi ṣe àti láti mọ mi ṣàṣọyọ gbogbo lọ́wọ́ lọ́wọ́ ní orúkọ Jésù mọ́ pàṣẹ ẹ̀bẹ̀ sí kẹ́mi lára àní ẹ̀bẹ̀ sí tọ̀ mí wá àní ẹ̀bẹ̀ sí kẹ́mi lára ẹ̀bẹ̀ sí tọ̀ mí wá àní ẹ̀tọ́ yẹ kí n tọ̀ ní orúkọ Jésù ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí ó bá fi tọ̀ yín lọ àbí tẹ́ fi tọ̀ mí àbí tẹ́ fi pàdé ara kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tẹ́ fi tọ̀ mí àbí tẹ́ fi tọ̀ mí àbí tẹ́ fi pàdé ara kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù mọ́ pàṣẹ ẹ̀yà ìmọ̀ ọ̀dàlábà. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá gbogbo ẹ̀yin ọ̀tá àṣeyọrí oríire ayọ̀ ẹ̀yin tínú yóò fìgbà kan dún sí ìṣeré ọmọnìkejì àti ìdàgbàsókè tẹ̀síwájú ọmọnìkejì àti ẹ̀yà àti gbogbo agbára yín ẹ ṣòfò dànù ẹ̀yin tí wèrè ẹ yá wèrè dànù ẹ̀yin tí arọ ẹ yá arọ dànù ẹ̀yin tí àsàn ẹ wọnú àsàn gbére lọ ẹ̀yin tí kú ẹ kú dànù kó láyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin ọ̀tá ògo ẹ̀yin ọ̀tá oréré ẹ̀yin ọ̀tá àṣírí ayọ̀ mẹ́nìkejì èmi ọ̀fẹ́ mẹ́ni tẹ́ ń ṣe ìfẹ́ mọ́ bó lẹ́ ṣe jìnnà abẹ́sẹ̀ súnmọ́ mi tó ní orúkọ Jésù Kristi àti ẹ̀yà àti gbogbo agbára ayé ọ̀yá ẹ ṣòfò dànù ẹ̀yin tí kú ẹ kú dànù kó láyé ẹ̀yin tí arọ ẹ yárọ dànù pátápátá ẹ̀yin tí ìjà àìsàn ọ̀yá ẹ wọnú àìsàn gbére lọ èyí tí ẹ̀yin rojú láyé láti lóòrùn àti òṣùpá àti kankan mọ́ ayé ẹ̀yin títí wèrè ọ̀yá ẹ yá wèrè dànù àdìkẹ́bẹ̀rẹ̀ sì ní káàkiri wọ́gbó lọ orúkọ Jésù mọ́ padà ṣe bí ọ̀dà lábà àṣẹ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù.
orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títí ìgbà agbára rẹ pé wọ́n gbọ́ wọ́n ti dà mí láre wọ́n sì tún mọ̀ tẹ̀síwájú nígbà gbogbo gba ọpẹ́ àti ìyìn lẹ́yìn rẹ̀ Olúwa wàá tún mọ̀ gba gbogbo bó ṣe gba gbogbo lọ túbọ̀ sọ agbára àti àṣẹ láti mọ̀ jẹ́rìí wà láre ju bó ṣe ń jẹ́ lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo èèyàn lápadà sọ́dọ̀ rẹ fún títí ìgbà agbára gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn ìjẹ́ lẹ́ẹ̀kan sí àtúmọ̀ gba ògo ju bó ṣe gba ògo lọ àtúmọ̀ jẹ́rìí agbára bó ṣe jẹ́rìí agbára ìwà láyà ti tóbi láti mọ̀ fi ọgbẹ́ ṣe fi hàn àtúmọ̀ sọ ìjọba àti agbára àti dẹ́rẹ́ mọ̀ ìbísẹ̀ kan láti mọ̀ darí láti mọ̀ kọ́ wa láti mọ̀ tọ́ wa láti mọ̀ fi mọ̀ láti mọ̀ sùn láti mọ̀ bùkún wa àyìn láti mọ̀ sọ tuntun ara rí inú ayé nìkan kan wa lójoojúmọ́ náà tó gbó ṣe ṣe lọ àti àwọn àtàwà níbí àti gbogbo àti mọ̀ gbọ́ tó wà sọ agbára rẹ kalẹ̀ sọ àṣẹ rẹ kalẹ̀ sọ ìjọba rẹ kalẹ̀ ọ̀yà kó tó mọ̀ yẹn gbogbo ṣe kó tó mọ̀ gba gbogbo ṣe gba gbogbo títí láwọn mọ̀ yẹn láwọn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. So ọ̀la ni ọjọ́ ìsinmi nítorí pé àwọn ìsinmi ọ̀la ó jẹ́ ọbọ̀ sí ọjọ́ kẹta tí ń ṣe ìyẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù so a wà ní bíbá yìí nígbà tá a bá parí ìyẹn tán láti mọ ní kálukú tó mọ lọ sí church láti lọ jọ́sìn so ìsìn títọ́ láwọn kò sí pà ń kánjú lọ lọ́la so a parí ìyẹn tán ní ibi báyìí kó tó pé a padà lọ sí church láti lọ jọ́sìn papọ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yìn ká kọrin wa. Bá mi aṣọ Ọlọ́run mi fún mi nírànwọ́ rẹ̀ kí n lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ̀ ọba àwọn ọba. Bàbá mi aṣọ Ọlọ́run mi tó ga jùlọ o fún mi nírànwọ́ rẹ̀ ọba títí láì kí lérò ká gbogbo ayé láì kò síbi kan ò lọ́lá orúkọ rẹ̀ bàbá tó mọyì ọmọ. Bàbá mi aṣọ Ọlọ́run mi ológo jùlọ fún mi nírànwọ́ rẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ o kí lérò ká gbogbo ayé Ọlọ́run tó ní gbogbo ògo lọ́lá orúkọ rẹ̀ ayé rẹ̀ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ ènìyàn náà mọ̀ gbórúkọ rẹ̀ ga fún ọjọ́ méjì tó parí oṣù ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù ìtẹ́pẹ́ wọ́n sì jẹ́ agbára ìjọba sí lérò lọ fún gbogbo ohun rere ayọ̀ ògo tí wọ́n ṣe inú ayé nìkankan wa fún yàrá ẹ̀rí rere tí wọ́n ti mú ẹnìkankan wa wọ̀ àní fún tẹ̀tọ́ ń tẹ̀síwájú pẹ̀lú wa pẹ̀lú agbára rẹ̀ náà àtàwátà ọ̀gá àti ọ̀tún ọgbọ́n àti wọ́n wò wá pápá jùlọ fún ọjọ́ ńlá gangan tí ń ṣe ọjọ́ kẹta ìyẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù nítorí wípé kíni kò sí tàbí ṣùgbọ́n kankan àní níbi gbogbo tẹ́nìkankan wà lè wà àti àwọn tí wọ́n gbọ́ àti àwọn tí wọ́n wò àtàwátà wà níbí báyìí àní ẹ̀rí ògo tó ga tó lógo jùlọ ní òkú tẹ́nì kọ́kọ́ ọmọ jẹ́ aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn títí láwọn ènìyàn láwọn gbórúkọ lẹ́ga ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó súre fún wa ní gbogbo rẹ̀ àjọ oṣù kẹsàn-án yìí ògo wa yóò tayọ ju gbogbo ayé lọ ẹnì kọ̀ọ̀kan wa pátápátá àtàwátà wà níbí àtàwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá ògo ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò buyọ ju gbogbo èèyàn lọ ní àgbáyé ohun rere ayọ̀ tó lógo tó ga tó lẹ́gbẹ́ tí ó lójú wọn lọ́lọ́wọ́ ọmọ darí sọ́dọ̀ ẹnìkankan wa gbogbo àgbáyé ó sì mọ̀ fi rewọ́ ẹnìkankan wa rí ogun ègún èpè àti májì ẹ̀mú òun àti tìdílé gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá sagbọ́n kòkòrò lórí ayé ẹnìkankan wa ní àtàwọn àtàbí àti wọn ti gbogbo àkọ́tún ní pàtàgbára kankan mọ́ bẹ́ẹ̀ ni orí kò sì yí padà nígbà gbogbo láti mọ̀ pò ní ìyànà Ọlọ́run alààyè nígbà tí gbogbo jẹ́ ti Ọlọ́run alààyè orí ọ̀fẹ́ ti bọ́bọ̀ mẹ́tì fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo fàlùkù. Àmín àmín.